بسم الله الرحمن الرحيم. أستاذ العروض والبلاغة بمركز الأماني. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ما كان محمد أبد من رجالكم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. mo fi àsálàtù yẹn mo fi kí ìkàlẹ̀ Maulana Al-Miskeen Bilah. دام الله حياته. last year mo ṣe àfáà tó yẹ kí n ṣe ó tún wá di yẹ́ yìí náà mo tún ṣe wọ́n lọ́wọ́ báyìí mo mọ̀ ní kọ́ ọmọ yìí mo ṣe báyìí ni wọ́n lè rò pé àwọn pè mí lálákọ̀ọ́kọ́ mi ò lè wá àmúgbà tó bá ti po olólùfẹ́ rẹ̀ yóò ṣà wá olólùfẹ́ mi tí wọ́n sì pè ní Sheikh Ahmad Ibrahim Al-Mukhtar Al-Huda Fadilatu Sheikh Al-Mustajab ní Jakande Estate ibẹ̀lẹ̀ tí ń bọ̀ last year Mawlid báyìí Fadilatu Sheikh Asayed Sola òun náà ló forí sàn ó tún di yíyẹ yìí náà the same thing. bàbá wa tí mo wá ṣe tí mo ní kí ládàá Salatul Fati yẹn mọ̀ bá tí n bá ti wà pẹ̀lú tí n bá ti rí Sheikh Sola mo ti rí Maulana Al-Miskeen Bilah kò wá sí òde kẹ lẹ́yìn òde bàbá oníyẹgí tó lè jọ mí lójú tí n bá ti rí Sheikh Sola. kí ni tí mo fẹ́ sọ yìí ló mú mi pé Sheikh Waladun Niyas lórí ọ̀rọ̀ kan. You only give respect to those who deserve it. kí n mọ̀ sọ̀rọ̀ àbí. ẹni tó mọ iyì nǹkan yìí fákìdù ṣe ńlá yóò tè. èmi ń sọ bàbá Sheikh Waladun Niyas. laysa kullu hafla yuhtadar. Allahu akbar. tí n bá fi lè wọ́de tí mo jókòó mo jó nítorí pé ẹlẹ́kọ̀ọ́ ni. If you are invited to a program by an educationist, everything that happens in that occasion will be educational. So hooliganism will never be tolerated there. Látàrọ̀ táyé gbogbo èèyàn ti ń sọ̀rọ̀ tálẹ́rí ti ń sọ̀rọ̀ bí amúgbó nínú àfà. Tálẹ́rí ti ń ṣe rádaràda nínú àfà. Kódà mo ti wò pé ńgbà tán bá ní sọ̀rọ̀ ló jẹ́ ń fẹ́ mú tọ́pìkì Sufism. Àwọn èèyàn ti dọ̀tí Sufi gẹ̀. Àwọn ẹni tí ò wá dọ̀tí ní Sufi wọ́n wá rí pé gbogbo bákan náà ni. Pàtẹ́mi wà ní Zumura gẹ́gẹ́ bí Shairu Zumura tá à ń kéwù mbẹ́ táwa ń nílé kéwù Daru Shadu Al-Isad Daru Fala torí àdàbíyà ni mi àmọ́ gbogbo àràkáàtù mi pátápátá mọ̀ríkàsí ni torí gbogbo àwọn tẹ̀mí bá ṣayé mọ̀ríkàsí ni kódà àtúnṣe débi pa fẹ́ nara wa èmi àti Ustaz Sheikh Kebir nígbà náà Abdul Hafiz Az-Zaituni àwọn bàbá ọmọ jẹ́rìí sí níjọ́ tí ó ń ṣe lọ́sìn tíra nígbà náà tó yóò mọ yé yín ní àwọn sọ pé alájẹ àgbà irọ́ o pé kò sí ti ń jẹ́ jamia èmi sì kọkọ̀ sídà tó rò pé àfa ó fẹ́ á kí mi lóde mi ni èmi lọ ṣàlàyé ti ń jẹ́ jamia ni ìní lọ́mbádíà yìí èmi ò lọ o èmi ò lọ gbogbo tó wá ń ṣẹlẹ̀ lóde yìí nísìnyí èwo ìwọ náà rí kó dọ̀tí ojú àbó dọ̀tí làákàyè ìwà jókòó mi látàárọ̀ ni. mo jókòó ní jókòó Maulana Al-Miskeen Bilah. man roha Sheikh Abdul Qadir Muhammadul Ashir Zola walam yaro fi izurata Maulana Al-Miskeen Bilah faqad zolama wa man zolama faqad dakhala an-nar fabisa maswa fabisa maswa. Ajọ́ kí àwọn bàbá wọn ti sọ́kàn tó lọ. Béèyàn bá lo o fẹ́ kọ́ṣe yẹn tí o bá ti sí ìfẹ́ yẹn bẹ́ẹ̀ irọ́ ni. O fẹ́ ṣe bí èèyàn ò sí nífẹ̀ẹ́ dénú irọ́ ni.
Allahu akbar. ṣé wàá ládùn níyàsí ni wọ́n ṣe bí ṣé wù níyàsí ní sí ìfẹ́ yẹn wà ń bẹ̀ ni yóò rí ṣe yóò rí ṣe mọ bẹ́ẹ̀ mi náà bá ní kí n ṣe bẹ́ẹ̀ ni èmi náà ò rí ṣe torí ìfẹ́ yẹn náà dénú. mo fi èyí tí mo sọ yìí mo fi kí ìkàlẹ̀ àṣùyù nítorí tí n bá ní kí n mọ kí gbogbo wa lọ́kọ̀ọ̀kan 10 minutes òun ni mo fẹ́ lò kódà yìí tún fẹ́ jó tó bẹ́ẹ̀ ìfẹ́ jó tó bẹ́ẹ̀ lóòótọ́ àwọn kan wà tí wọ́n máa ń fún táìmù lóòótọ́ àwọn kan wà tí wọ́n ń fún táìmù àfi tá a bá tanra wa ló kù ṣé wàá ládùn níyàs mo fi ìjókòó yìí mo fi kí èyí tí n sọ yìí mo fi kí ìkàlẹ̀ àwọn bàbá wa àgbà níkàlẹ̀ Allahu Akbar Allahu akbar. nínú àwọn ẹni tí n bá rí wọn báyìí yín sì tún mọ sọ pé alhamdulillah alhamdulillah. àwọn ẹni tí mo tàn mọ́ ìpè tán bá rí pé ọmọ yìí wàláhì kódà kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àwọn bàbá wọn ṣe jókòó yìí nígbà tí nǹkan yẹn ń le lọ́wọ́ àwọn kan wà yóò ti mọ ìyá wọn náà wọ́n wá mú orúkọ wọn wá bá mi wọ́n ní kọkọ̀ sídà kí n bú wọn àwọn bàbá tán jókòó yìí gbọ́dọ̀ ó ṣe rí nù kí n wá ti ṣe kinní yẹn náà ṣé ń jọ́ tí mo pàdé wọn lákòókò ẹlẹ́ẹ̀kejì àtòní yóò wá rọrùn torí wọ́n mọ̀ pé kọ́lámù yẹn alihijab ó rọ̀ mí lọ́rùn ó rọ̀ mí lọ́rùn kódà ń jọ́ tí ọmọ kan bú àfa wa àgbà àlórí torí wọ́n fẹ́ràn mi púpọ̀ yìí ní dárúkọ àlórí yóò ti yé yín wọ́n á fún mi lóko èmi sì rí àdàbí mọ̀rìkàsí ń já ẹ̀sìn ní kí n bá yín ṣe ìjáhùn fún ẹ̀yin lẹ́tijọ́ ọ̀rẹ́ yìí níṣẹ́ o bó ní èmi ó ṣe wá jẹ́ kéèyàn mọ́ tà á kọ́ làlàyé ọjọ́ tó wá bá mi ń jọ náà wọ́n wá ní kí n kọ ìjáhùn ọmọ wa kan ti kọ́kọ́ kọ́ wọ́n wá ní kí n kọ ìjáhùn ẹ̀ wo n ta ń pè ń kéwu náà ní Sufism kéwu wọ́n sì gbogbo everybody sáà ń ṣe rádaràdà àti wá mú máìkì dání gẹ́gẹ́ bí àfa àti sọ̀rọ̀ ojú wa ń tìyàn nígbà tí wọ́n ti rọ́bìṣì ojú ọ̀nà láì ṣe pàṣọ láì ṣe Saheed Òṣùpá ẹ̀rọ ni mo bú ẹni tẹ́ ni mo á bú làwa wá ń pàdé wọn tá a gbọ́dọ̀ sọ pé àjọ ń pàdé àwọn wá ń fa àpọ́nlé wọ́n ń dàpọ́nlé wọ́n ń ṣàpọ́nlé lápọ́nlé tí ń dìsáàfù láwọn nǹkan tó ti síwájú tí bá tí wọ́n rí wọn fàkà ànání àárọ̀ fi ìṣúrata Yusuf bimujab ma hasala baynahu wa bayna akhihi famaza qala Yusuf akhiran indama jama'a subhanahu wa ta'ala baynahu wa bayna akhihi mo ń sọ lábáwá sọ yẹ kí Yusuf sọ pé mo forí jìyìn gbogbo tí wọ́n yà wọ́n ọmọ ìyá rẹ̀ ṣe fún Yusuf ntọ́lọ́run ni ó jẹ́ tó padà jẹ́ sọ yẹ kó sọ bẹ́ẹ̀ tí Sufi bá ti àtàsọ́wù afáwọn aládùn níyàs mo ń bọ̀ wá sọ́dọ̀ bàbá àgbárígì tó mọ̀ Al-Arabi ń bọ̀ wá nígbà tá a fi àfà tá à ń ṣe lárúbáwá tá à ń sọ kíníkiri nítorí yà mí lẹ́nu tó bá ráfà tí ń ṣe Sufi tẹ̀ ń sọ pé wọ́n ń ṣe èrè Sufi máa ń réyàn ni Sufi máa ń réyàn yóò túyàn bí gẹ́ ìgbà tí mo dọ́dọ̀ bàbá Mawlana Al-Miskeen Bilah mo ń sọ ilé ìfúnṣẹ́ Wal-Amoni níyàs gbogbo ẹni Sheikh Al-Fatahi mọ̀ ẹ bá ń sọ pé Sheikh Al-Miskeen Bilah bàbá Mufti ẹ̀ ń sọ̀rọ̀ Sheikh Al-Fatahi nù ni àwọn tó ń sùn tí wọ́n ń jí pẹ̀lú bàbá nù ni ogun ńlá ni à ń sọ pé ogun Sufi ogun láti jọ́ tèmi dọ́dọ̀ bàbá Mawlana Al-Miskeen Bilah wọ́n fún mi lógun rí pé lọ jólè tíra ni èmi àwọn abẹ́rẹ́ àdúrà ẹ wá ní kí sólà sanra yóò ṣe sanra níwà bẹ̀rẹ̀ àdúrà ní tèmi ẹ̀ ṣe mi táwọn àti wo ní kéwúlẹ̀ wa ká sọ kéwú ká búra wa ni oúnjẹ wa ládùn nìyá sí lẹ́yìn pé àfáàyè náà wá dún Sufi níwà bẹ̀rẹ̀ àdúrà látago 12 níwà bọ́ parí lágo 7 mo rí sọ wá ní lálàsí ara rẹ̀ wọ́n ní kò tí ì mọ́ mi láà ní pé tó bá yá tí bá mọ́ mi láà yóò padà di wákàtí 5 yóò padà di àṣé gbogbo tá à ń sọ yìí tẹ́rìbíyà ni gbogbo wàhálà kéwú wàhálà jàgà kí n sọ̀rọ̀ ẹni ọ̀ gbogbo ẹ̀ kàn wá ń dànù lára mi ìmọ̀ pé kàn mọ́ ṣe jàgàn kódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gan ti fẹ́ ní mi la. kayfa tasawufu fil madi wa fil ana. ẹni tí ó bẹ hàn látòkè délẹ̀ gbogbo ẹ̀ ń tún ni. bàbá ní aza sàràbù wà aza bùkútà sàlù yóò mọ iye yín eléyìí nǹkan kò ṣe mí fa bàbá ẹ wá ní mi ò ní fẹ́ràn Mawlana Al-Miskeen Bilah tí yóò kú. adaballahu hayatahu. àṣé gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń fa wàhálà kí àṣàwọn èèyàn ti àmọ́ àlùbáríkà bá wa oníyanjú àlùbáríkà lájẹ́ àgbà kò jó owó mi mọ́lẹ̀ àmọ́ mo lè rí pépà ńgbà náà tá à ń sọ yìí tá a mọ̀ pé ní mọ́lù.
kayfa tasawufu fil madi wa fil an. ẹni tó hàn tú ni kò tiẹ̀ kò ṣe kí ni àwọn tó hàn tú tó ẹ pé iṣẹ́ tó fi ń ṣe ni tí ó hàn tú tíra tí bàbá fún mi ẹlòmíì ò kọ́kọ́ mọ̀ wò ó pé kí ni alhirisu shadid kò yẹ kí n sọ o àmọ́ ẹ mọ tí ń jẹ́ sufi àwọn àfa tí bá ń ṣe sufi tán ṣoògùn ni o Mawlana Al-Miskeen Bilah àfa tó tó tẹ́ni tíra ni alhirisu shadid wal-fatihul azim kò yẹ kí n sọ o gbogbo ẹ̀ hàn tú ni ẹni tó hàn fún ẹ tó fẹ́ ṣe déédéé yóò gba 50,000 lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ wá ní sísá mo wá sàwọ́ mi fẹ́ rọ́ mo tún pe ọmọ mi sí Habibullah mo wá sàtán àkọ́kọ́ ní tí n sọ yìí mo fẹ́ fi kẹ́ ẹ mọ́ tí yẹ pé ọ̀tọ̀ ní oògùn ọ̀tọ̀ ní tíra tẹ́ ẹ bá wá ń rí àwọn sufi rádaràda ẹ yọ Mawlana Al-Miskeen Bilah ń bẹ̀ mo ń bọ̀ wá fún kóredé ìdí ní ṣe program fún ni bí ẹ bá ń sọ̀rọ̀ ọjọ́ tí yẹn bá sọ dáadáa kí ló dé tẹ̀ nígbè kátó wá ní Mawlana Al-Miskeen Bilah ò ní sọ tí ò dá ìtí ò wá ọ̀rọ̀ tí ò jọ mẹ́yàn bẹ́yìn ò bá jẹ́yàn ò ní jẹ́yàn rádaràda ni lẹ́wọ̀n tẹnumọ́ bẹ́yìn ò bá jẹ́yàn àbòsí tí wọ́n ń ṣe ń biṣẹ́ torí kí wọ́n yọ èèyàn kan pò kí wọ́n fi lè débẹ̀ kí ló ṣe ń ó já amáyé kọ́ ni ìjà tẹ́ ń búra yín ní sèyí alu ìfìtínà kí lè ń ṣe yẹn. kayfa tasawufu fil madi wa fil an. mo ṣe tó báyìí mo wẹ́ tó báyìí àfa kìíní kan jáde síbi lára ń bí yìí ní lẹ́sẹ̀ ń bí yìí ń ṣe o ó ṣe dúdú nù ni ó dúdú tí ń ṣe ayakumullah. asa bayanu akiye kifi katiboyada. gbogbo ẹ̀ Kùránì ọlọ́jọ́ mẹ́rin pẹ̀lú kútùbà suratul kútùbà rẹ̀ suratul Mulk 15 àdúrà ni lájọ́ tèmi ti dé ṣé wò fún mi lógún rí o láti bí ọdún méje mẹ́jọ tí mo wà ń bẹ̀ tí bá kó ogun fún yẹn bá ogun tíra ni ìwọ tó wá yìí náà tó fi lọ Saudi tíra ni wọ́n fún ọ àdúrà náà ṣe fún ọ kàkà kó wá dúpẹ́ fún wọn ní tí ò wá da náà ló padà ń sọ kí o rẹ dé Yunusu yìí èèyàn máa ń ṣe báyìí kó láti bọ̀ tẹ́ni èèyàn kan burú èèyàn kan lè tó ayé Sheikh Imran ẹlẹ́hà ni òun kọ́ lóun náà ti padà wálé yìí ni à ń máa lè jara wa ni náà à ń máa lè jara wa ni bí iṣẹ́ wọlọ́dún ni yasi máa ń sọ pé òun kọjá òun ju 5 minutes lọ tí wọ́n ò bá ju lọ tí wọ́n bá fún wọn 5 minutes tó bá lò tán ó lò tán nù kò nídìí kí wọ́n mọ̀ ní bàbá rẹ ló lòdì ni àwọn kò yín náà wò kẹ́límọ̀ yẹn ẹ á mọ̀ kó ti lọ. ẹ̀dẹ́kun wọ́n ti dọ̀tí Sufi wọ́n ti dọ̀tí Islam àwọn èèyàn wá ń rí gbogbo àwọn afá gẹ́gẹ́ bíi Paso àti kíni o kayfa tasawwufu fil ana wa fil madi kayfa tasawwufu tírà mi yẹn dà tírà náà dà fà yìí dà tírà yẹn dà. haza bayanu aki yekifi kabora. láì mọ̀ pé èmi náà padà gbà tẹ́lẹ̀ bí a Sufi. haza bayanu aki yekifi kabora. láì mọ̀ pé màá padà èmi náà wọnú ẹ̀ ìwà mọ̀ pé àṣentánpẹ̀ ń Sufi rè àṣentánpẹ̀ rádaràdà táwọn míì ń ṣe rè tí wọ́n fi wá ń wò pé irú àwọn Mawlana yìí àwọn náà fọ́ọ̀lù sáwọn rádaràdà àwọn afá dáadáa. iná tàbí afá jẹ́sọ lọ́dọ̀ wa bí ọmọ kéwù ò bá kírun ó ṣe àgbákò Mawlana Al-Miskeen Bilah. kò sí kéwù tá a lè mọ kélọ́ ṣéwù ó ní àdúró tásìkò òru bá ti tó lọ́dọ̀ ṣéwù á lọ kírun. kò sí òtóhun bàbá òfin ṣe àwàdà. àwọn sọ pé Sufi téèyàn bá ń ṣerú Sufi rádaràdà kì í ṣerú ti Mawlana. Seeing is believing. I have seen it, I have tested it, I saw it with my 2 eyes, and I continue to see it because I live with Mawlana Al-Miskeen Bilah. níjọ́ náà nígbà tí n ṣe kayfa tasawwuf consider yẹn tí mo kọ tó wà nù tíra yìí tí mo ṣe ní 2016 ó gbọ́rọ̀ wọ 30 something tí mo fi sọ̀rọ̀ kayfa tasawwuf fil gabir wal hadir. àmọ́ àsìkò yẹn ò gbà mí. àmọ́ kékeré tí mo ti yàn yìí náà yìí mo padà yàn bẹ́ẹ̀yàn bá sọ ẹni ọdún ọdún bó bá pẹ̀rẹ̀ ní ẹni tí mugafal inshallah nu akilu ata yàtàrọ̀ ọjà kàmá yàtàrọ̀ ọjà sábìkùhù. mo fi yìí tí mo wí mo fi kí àwọn afáwọn àgbà tí mo tàn mọ́ pé kò yẹ ká rí wọn kálẹ̀ mọ́ nígbà tá a ti rí baba ń Ghana
àwọn wa ní nígbà táwọn ti ṣàdéhùn fún baba Sheikh Sola àwọn náà gbọ́dọ̀ wá ń bí afáàgbà baba aláníyàn rẹ̀ Fadilatu Sheikh Alhaj Ahmed agbárikító mọ̀ ọlọ́run bàbá sàjáàrí yín pẹ́ kíkì jù báyìí lọ torí àsìkò bàbá wa alifata yìí àwọn eléyìí ọlọ́run bàbá sàjáàrí yín pẹ́ bàbá wa Mawlana ayakumula marhaban bikum Mawlana ọpẹ́ ló yẹrú ọlọ́run bàbá sàjáàrí yín pẹ́ ẹ̀ ń ṣe mọ́lúdì ẹ̀ wà ń kàtá níyà ẹ̀ wo bẹ́ẹ̀ ṣe ń kà pẹ̀lú farabalẹ̀ kò sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kò sí rádaràda ẹ̀ sì fọ́ọ̀sì àwọn èèyàn látàárọ̀ tá a ti ń ṣe prógámù bíi ẹ̀yin lẹ tún wọn bá àfa Sola pé bóòdù ṣe ń ṣe yìí àwọn èèyàn ò ṣe kíní kò sẹ́ni tán fọ́ọ̀sì pé iye báyìí ni kò mú wá iye báyìí ni kò mú wá kò sẹ́ni tán fọ́ọ̀sì ọjọ́ ti lọ àwọn èèyàn tún jókòó ni àwọn èèyàn tún jókòó ni Mawlana ọpẹ́ ló yẹrú bàbá wa Akíndélé ọlọ́ba mọ́sá járe yín pẹ́ wọlá títóbi ọlọ́run gbogbo àwọn ẹ̀yà ọlọ́ba mọ́sá járe yín pẹ́ o gbogbo àwọn bàbá níkàlẹ̀ ọlọ́ba mọ́sá járe yín pẹ́ o wọlá láhàúlà Fatiha Salatul Fati bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا الله أكبر. الله أكبر. عليكم àlàáfíà ara àti ẹ̀mí gígùn ọlọ́mọ́sàbá ní ṣe fún àwọn àlùfáà wa wọlá anabi wa Muhammadu sallallahu alayhi wa sallam. akíwà àgbà ní rífọ́ alẹ́ kẹsìn ọlọ́mọ́sàjárí bàbá pẹ́ akíwọlé àwọn àlùfáà wa àgbà tí wọ́n wọlé ọlọ́mọ́sàjárí yín pẹ́ wọlá anabi lọ́dọ̀ ọlọ́run wọlá la ilaha illallah wọlá la hawla wọlá quwwata illa billahi al-aliyyil azim. láàrin ìṣẹ́jú tí ó da a máa lọ sọ́dọ̀ bàbá wa Mawlana Fadilatu Sheikh Muhammad Tawfiq Ibrahim waladu Inyasi adamallahu ayatuhu. bismillah.